ó mà wá dójú ẹ̀ pátápátá ìjà tó wà láàrin àwọn ọmọ National Union pàápàá ọ̀rọ̀ ipò state chairman tó di fàǹfà láàrin MC Olúọmọ àti Tafasego ọmọ ẹgbẹ́ national kan ó ti jáde láti wá fohùn lẹ̀ tààrà fún Koko Zaria wípé kó yé máa hùwà ọ̀dàlẹ̀ kó yé sí nídìí ìbàjẹ́ kó yé dà nǹkan rú mọ́ nínú ẹgbẹ́ yẹn wípé ó yẹ kó wà nídìí pé kí ó tún nǹkan ṣe ni ó ní pàápàá jùlọ ìjà tí Koko àti MC Olúọmọ tó ń jà yìí gan kì í ṣe nǹkan tó nọ́mà rárá nítorí Tafasego àti MC Olúọmọ lóòótọ́ àwọn méjèèjì jọ ń ní power struggle nípa pé èmi ni mo ṣe wà nípò state chairman ìwọ kọ́ ló wà nípò state chairman ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn méjèèjì yìí ń tó ń ṣẹlẹ̀ láàrin wọn ó nọ́mà wọ́n dẹ̀ ṣe máa settle ẹ̀yin èèyàn ó ní MC Olúọmọ àti Tafasego wọ́n sì máa settle pé torí ká ní wọ́n ń jà lóòótọ́ ni ká ní MC àti Tafa àti Kudeleti ń jà lóòótọ́ ni wípé Èkó á ti dàrú jù báyìí lọ ó lágbára o ẹ wò ọmọ ẹgbẹ́ yìí ó tan ìmọ́lẹ̀ sí àwọn kókó ọ̀rọ̀ kan tó ti ń ta pátasẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ wa nínú fọ́nrán yìí bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ó tiẹ̀ fohùn ránṣẹ́ fún Koko Zaria nípa wípé kó yéé máa hùwà ọ̀dàlẹ̀ mọ́ nítorí nígbà táwọn MC Olúọmọ àti Tafa tí wọ́n bá padà sẹ́tù ìjà tó wà láàrin wọn yìí ibo ni Koko Zaria ibo ló fẹ́ dojú kọ ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá wọn nǹkan fìdílé ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé ká tún jìjọ gbọ́ nǹkan tó sọ kẹ́sì má bá mi fi opinion yín lórí ẹ̀ sí comment section òun rèé ẹ jẹ́ ká jìjọ wò. post nǹkan tó lágbára ni Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹ̀yin lẹ jẹ́ kí state chairman post wà vacant tó dẹ̀ yẹn ti wà vacant yẹn anybody letter àti dù torí mẹ́mbà ni wọ́n ìjà yín àti Alhaji Tafasego àti Alhaji Kudeleti Ọmọtọ́lá ìjà tó nọ́mà ni torí jà pò ni èèyàn máa ń jáde bí kan máa ń sinmi wọ́n sàlámù wà ń bẹ̀ bọ̀ ìjà tí ò nọ́mà ìjà Alhaji Ganiu Koko Zaria àti Alhaji Musiliu Ayinde Akínsànyà kò nọ́mà ni máa gbọ́ mi tilẹ̀ tipẹ́ láti mọ̀ pé gbogbo kánkọ́sì wà everywhere ó dẹ̀ ní loyalist káàkiri squad lè jẹ́ 20 ó lè jẹ́ pé èèyàn 2 3 lọ́ máa súnmọ́ àwọn bí iṣẹ́ ọrùn tó yẹ pé ibi tí nọ́mbà 1 bá ń lọ lọ́nà bá túmọ̀ máa lọ jẹ́ngbó látòkè àtàwọn pẹ̀lẹ́sì gúnwà irú mọ̀lẹ̀ pátápátá wáyé ń dárúkọ pẹ̀lẹ́sì gúnwà ní Kétu bàbá ní Kétu bàbá ní Kétu ọmọ dárúkọ Èjìmọ̀ Ṣúdì náà torí ibi tí gúnwà bá ń lọ lè Èjìmọ̀ Ṣúdì náà máa ń lọ ọmọ bàbá fídíò yìí lè gùn díẹ̀ bàbá mi jẹ́ díẹ̀ kó wo tàbá wọn bọ́tọ́jọ́ ta Wálé Àjílò kọ́lọ́fọ̀ọ́rùn kẹ bóyá ń dárúkọ Wálé Àjílò lọ́jọ́ ta wọn dárúkọ Friday alátìlẹ́yìn Ìjùrùpẹ̀ àwọn ọmọ agbọ́dọ̀ máa wọn tí mò ń sọ yìí tí wọ́n ti wà nú géèmù tipẹ́tipẹ́ àwọn ti wọ́n bẹ̀ tipẹ́ náà o gẹ́ẹ̀tì bàtà lè kéré bá a mọ̀ nǹkan tó ń lọ àmọ̀sán tó ń lọ nobody dey feed me information gbogbo ẹ̀ wá mi mo fọlọ́ tó dá mi ṣẹ̀rí tàbá kún omi ẹ̀ tàbá bọ́ sósòdì kó tó kàlájì Musiliu Ayinde Akínsànyà ni tàbá dákọ̀ àjàgbé wọn bọ́ì Austin ẹ̀rọ ló máa tẹ̀lé Austin ẹ̀rọ ló máa tẹ̀lé ibi tó bá lọ ló ń lọ wá sínú ìjọra ibi tí Kudeleti Ọmọtọ́lá bá ń lọ ni Wasiu Ọmọbọ́ì máa ń lọ kọ́lọ́ bá mi fọ̀lọ́ kọ́ Ọmọbọ́ì 5 and 6 ni wọ́n súnmọ́ àwọn bí iṣẹ́ ọrùn níṣó Lagos Island tàbádé náà ní ọ̀là tó bá ti rọ́mọ làwọn tájù RIP tùràyà bàbà wà Alhaji Tafasego Àjàgùnbádé wà ní àsùnmọ́ pápì àwọn mẹ́ta yẹn wọn kì í yapa àdéhùn wọ́n máa ń lọ papọ̀ ni tàbá Adéṣòdì ibi tí mò ń bọ́ bọ̀ nìyẹn o tàbá ti MC Musiliu Akínsànyà ẹ̀rọ pọ̀ lọ́sọ̀dì o àwọn láńjọ sọ yapa bàtà bàbá Alhaji Musiliu Akínsànyà tán ìtúkàdọ́sọ̀ la máa mú lẹ́yìn ìtúkàdọ́sọ̀ la máa mú Koko Zaria Zagaza the best minister Ogbosodi ẹni tí ti bìrì pé tẹ́lẹ̀ ti bá ń bọ̀ tó bá jagbára òun lọ́gọ́ the best minister wà lé Koko Zaria Àjàgùnmáwẹ̀yìn everybody mọ̀ pé MC ni ẹ tó di kọ́ ọ̀gá mi bọ̀ ilé tó wá ń ṣẹlẹ̀ yóò jẹ́ kó máa dáwà ẹ̀ láàrin yín ọmọ ìyá mi gbọ́ mi o ìjà láti Koko Zaria àtàlájì Musiliu MC kò sí ìjà tó nọ́mà ibi tó bá fẹ́ ṣí fídíò yìí sí ni kò ṣí sí bọ̀ kò nọ́mà 5 and 6 wọ́n wá lọ jìnnà sí 11 to 6 ọ̀nà yẹn ti jí gan wọn bá ẹgbẹ́ wo náà ewo síra wọn Alhaji Koko no matter anything ẹ̀yin bá padà bẹ̀ Alhaji Musiliu Ayinde Akínsànyà tó náà màtà Alhaji Tafasego máa parí ìjà ọ̀hún tí ẹja tó bá ń já Èkó á ti dàrú ajé wàhálà Kudeleti Sego MC àwọn ọ̀gá yóò bára wọn jà tó bá ń já Èkó òní tó bóyá ètò yìí bó ọmọ bá gbọ́ mi máa wù ọ̀dàlẹ̀ wọ́n máa wù wá ṣẹ́gun tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn náà rí wí o bọ̀yọ̀ mélòó bẹ́ẹ̀ ló tiẹ̀ fún tó fẹ́ gbọ́ ẹ o ti achieve o ti kọ́lé o kò tẹ̀ o ti achieve many things lọ́dẹ̀ rí ìsinmi wọn ní kò mọ̀ ṣe mọ́
àwọn èèyàn ní gbọ́ tiẹ̀ náà ó ṣe ti bàjá láti gbà yẹn kó ti jà síta bó ṣe ṣẹkọ abẹ́ méjì kó ti bá jarí wọ́n ti mọ̀ pé something is fishing but 9 minutes torí pé tébù bẹ́ẹ̀ dáìsì fẹ́ change ló wá cross àwọn ayé máa rí ẹbí nǹkan míì wọ́n tẹ̀jẹ́ lọ jìnnà tó bá dárúkọ tó bá ìjáyà ní Mushin tó bá dárúkọ ìjáyà pé ìjà ìdí òro wọ́n máa dárúkọ sẹ́ni fi ọmọ agúnbí adé ajé kò sí pé fẹ́ kárúkọ Fẹ́mi jẹ́ pọ̀dọ̀ ní dárúkọ Waziri gbogbo wọn jọ wà ní wọ́n dẹ̀ bìlú pé wọ́n ń wé ni ikú ọmọdé wà ní máìtù ọtí wọn táwà lẹ́yìn ẹ̀ bọ̀ géèmù ti ń dàrú báyìí ọ̀gá ti ń lọ bòmí ọmọlẹ́yìn kan ti ń yà sí bòmí general overseer gbogbo ọmọ ọ̀tá gbogbo ẹrú ikú èkó ìpátápátá Babalado ni báwo ẹ̀yin dárúkọ Babalado tó ní dárúkọ no case ló kílẹ̀ bá lẹ́yìn Babalado so oníkálukú láwọn sọ̀rọ̀ ibi tí Babalado bá lọ no case á lọ gbàgbé ṣé wàá ní kí sílù fún ségolẹ̀ kọ́tẹ̀lẹ̀ MC ni kò possible náà ọmọ mi lélẹ̀ the best táwọn báyìí lè ṣe ni pé kọ́ bá wọn parí ìjà kọ́ bá wọn pẹ̀jù sí kọ́ bá wọn sọ́ọ́ tù bínú bí ilé wa àtọ̀nàwó onídàrú o ọmọ ọba jèbùrí àwọn olùgbẹ̀bẹ̀ wọ́n máa dàkọ́rú wàhálà àwọn tó wọn máa tún nǹkan ṣe o get tó ti yé ẹ iṣẹ́ ìta là ń ṣe o iṣẹ́ tó lágbára ni ojú ọmọ ilé máa fi wò wá bọ́dà ká máa dẹ́ díẹ̀díẹ̀ o lè fagún bàbá fàájà tó bá já nǹkan bá jẹ láti ọjà ọmọ ọba. Ó lágbára o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ̀ rẹpẹtẹ o ọ̀rọ̀ lẹ́gbọ́ tí ìkànnì àwọn ọmọ onímọ́tò tó sọ kalẹ̀ yìí àmọ́ ṣé ká má parọ́ ẹ̀yin èèyàn ó tọ̀rọ̀ wà ní àwọn nǹkan tó sọ yìí bẹ́ẹ̀ ni tá a bá gbé yẹ̀wò dáadáa ó tọ̀rọ̀ pátápátá ó lọmọkùnrin yìí sọ nípa wípé bẹ́ẹ̀ nípa wípé MC àti Tafa wọ́n sì máa settle bẹ́ẹ̀ ni àwọn méjèèjì sì máa settle gbogbo tó ṣẹlẹ̀ láàrin wọn ó nọ́mà wọ́n sì máa settle ara wọn by the time tí ọwọ́ kálukú bá tẹ̀ nǹkan tí òun wá tán and níbo wá ní kókó fẹ́ dojúkọ lóòótọ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ fi ń rí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ náà rí wípé ò lè torí pé bóyá àwọn méjèèjì wá ní fàǹfà láàrin ara wọn kò wá decide láti dé camp sẹ́yìn èèyàn kan kó máa fi ba ẹnìkejì jẹ́ wí ara ẹni tó kò lọ́dọ̀ ẹ̀ yìí ó ti rí jẹ dáadáa lẹ́yìn ẹ̀ ó ti gbé nǹkan rere ṣe lẹ́yìn ẹ̀ dáadáa ara reason tí ọ̀pọ̀lọpọ̀ fi ń pè ní ọ̀dàlẹ̀ náà rèé ẹ̀yin èèyàn kí ni opinion ti yín ẹ máa bá mi sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa à ń gbogbo yín tẹ́ṣẹ́ darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tí ó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share ètò kó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀.